ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi. àfìbà fọlọ́run ọba dẹ́dá o, ọlọ́run ọba ògo ní fórúkọ rẹ̀. mo wà pẹ̀lú Prophet Femi Wahab. mo kí yín sà, ẹ kí àwọn tó wò yín jákèjádò àgbáyé. mo kí gbogbo ènìyàn pátápátá níbikíbi tí ẹ lè wà báyìí. ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ káalẹ́. ní agbára Ọlọ́run a máa ríra wa láyọ̀ àti àlàáfíà. ikú ò ní pa wá, àrùn ní gbé wa dé. ilé iṣẹ́ Bembeyeke a máa gbòòrò, kò ní wálẹ̀ ní orúkọ Jésù. àmín. àmín. ẹ ṣeun púpọ̀. a ṣe fídíò kan lọ́sẹ̀ tó kọjá. bẹ́ẹ̀ni nínú fídíò náà ọ̀rọ̀ kan jẹyọ tó ní nǹkan ṣe pẹ̀lú oògùn ìyẹn agbára. àwọn míì sọ pé ṣé lóòótọ́ lóògùn wà gbógun ò sí. àwọn kan tiẹ̀ sọ wípé ẹ̀ nígbàgbọ́ wípé oògùn tiẹ̀ wà. ẹ gbọ́ ṣé oògùn wà lóòótọ́. olóòtú ẹ ṣe ọmọ Yorùbá gidi ni mí. tẹ́ bá rántí nínú ọ̀sẹ̀ tó kọjá mo sọ pé ìyá bàbá mi ó ṣe oríṣiríṣi nǹkan. kò ń ṣe ẹlẹ́sìn mùsùlùmí, kò ń ṣe ẹlẹ́sìn àbáláyé ni. mo dẹ̀ máa ń tẹ̀lé, mo rí oríṣiríṣi bẹ́ẹ̀ tí mi ì sọ̀rọ̀ délẹ̀. torí èmi ní àìdíà kan níbi tí wọ́n bá fi ọ̀rọ̀ lọ̀ mí sí bẹ́ẹ̀ lè máa ń sọ̀rọ̀ sí. mi ò kí ń kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tó ní pé tí bá ń béèrè lọ́wọ́ èèyàn ọmọ ìjọ mi mọ̀ mi, tí bá béèrè a á lọ sí b. èmi ṣe máa ń ṣe nǹkan tèmi ní ẹbí kọ́ àṣà òyìnbó nìyẹn. ní tó bá sọ fún ẹ tó bá béèrè kó dáhùn. ṣe rí oògùn wà tó pọ̀ gidi. Ọlọ́run máa ń fi oríṣiríṣi nǹkan hàn mí nípa àwọn oògùn báyìí. ó dàbí ní àná tí mò ń gbàdúrà fún gbogbo èèyàn tó wà ní tí mo máa ń gbàdúrà fún àwọn èèyàn tó wà ní abẹ́ ìjọ mi ní alaalẹ́. màá kọ́ júbà Ọlọ́run nìkan hàn mí. Ọlọ́run sọ fún mi pé kí n wo àwọn ọmọ iléèrè ọmọ wọn rìn lọ́wọ́. wọ́n wá béèrè, Ọlọ́run wá ní wọ́n ṣe ìlérí Ọlọ́run ní wọ́n wà kí n wo wọn. mo ní kí ló tọ̀nà ti fi hàn mí. Ọlọ́run ní kò sí nǹkan tí à ń béèrè lọ́wọ́ òun tí èṣù náà ní títí ẹ̀. tó bá ń béèrè ilé, èṣù á fún ilé. tó bá ń béèrè mọ́tò, èṣù lè fún. kò sí nǹkan tó bá wá ṣọ́ra o lè gba nǹkan lọ́wọ́ èṣù. kó kọ́dọ̀ Ọlọ́run ló ti gba oògùn wa o. tí oògùn bá sí kí wàá làwọn wà fún. tí oògùn bá sí kí Ọlọ́run dá wa fún. nítorí Ọlọ́run dá ìránṣẹ́ Ọlọ́run ni pé wá ti wá gba àwọn èèyàn kúrò nínú ìdè. tó bá dẹ̀ ń sọ nípa ìdè, ayé ń dè èèyàn. wọ́n ń fògùn báyọ̀ ṣe yàjàmbá, àgádágodo wọ́n fi ti gbèsè ayé èèyàn mọ́lẹ̀. wọ́n ń gbé ẹbọ oríṣiríṣi ọ̀nà. ẹ̀tí ìwà sọ pé kò sóògùn, ṣùgbọ́n tẹ́ bá rántí nígbà tí mo kọ́kọ́ mọ́ra mo sọ ọ̀rọ̀ kan fún yín. mo ní àwọn èèyàn àṣìṣe wọn pọ̀, wọ́n ń ṣe nǹkan upside down. Ọlọ́run wá fẹ́ kí n jẹ́ káwọn èèyàn mọ òtítọ́. òtítọ́ yẹn lèmi fẹ́ káwọn èèyàn máa mọ̀. bí ọtí báyìí máa sọ fún yín sí pé ìwé olójú mẹ́ta ẹ̀ẹ́dínní kan olójú mẹ́rin, ẹni tí mò ń sọ fún yẹn ọ̀nà wo ló gbà rán lọ́wọ́. so àwọn èèyàn kì í understand ṣẹ́ríṣẹ́ wa èmi ò ń condemn èèyàn. ẹ máa tí ẹ bá ń bá yẹn sọ̀rọ̀, ẹ máa wo àṣìṣe, ẹ máa tí àkẹ́ máa understand tí ẹ tó ń bá ń tẹ̀ àdìmọ́ ti máa sọ. ẹ máa sọ fún mi pé padà tó bí Ọlọ́run má jẹ́ kárí pé nǹkan tó ń bá yín jà àwọn olórí mẹ́wàá ni o. ṣé mo sọ fún yẹn sì ṣe èèyàn ló máa gbà yín lẹ̀. ṣùgbọ́n pé tí wọ́n yẹn òfin ní bẹ́ẹ̀ yín lẹ̀ kí n sọ fún yín náà. àbẹ́ẹ̀kọ́ nǹkan náà ló máa ṣe o tí kìnìún òfin ní ṣe níjàmbá tí ò tẹ̀ ń dọ́dọ̀ ẹbí ẹ̀ kankan. èmi rò pé nǹkan tẹ́ kí n sọ fún yàn nìyẹn. ẹ̀ẹ́dì máa sọ fún yàn pé ewu olójú mẹ́fà kan ó máa lé ẹ kiri. tó bá ti wá dé àádọ́kù sínú yàrá tí bá ń sọ yẹn bí ìgbà tí yàn bá ń dẹ́rù báyọ̀ ni. bí mi ṣe ru ti tèmi sí bọ́lọ̀ jẹ́ ní kí n máa sọ fáwọn èèyàn. ṣùgbọ́n ẹni tí kìnìún òfin ní palára fún ẹ kí ló ní máa sọ ọ́. ṣùgbọ́n tí bá ń sọ bóyá mo wà lórí pulpit bí ọjọ́ Sunday láago 6 nírọ̀lẹ́ a máa ń ṣe deliverance. ẹ̀yin náà ẹ mọ̀ irú yẹn máa sọ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn wàá rí bẹ́ẹ̀ tí wọ́n máa jẹ́ kó máa lọ sí orí YouTube wa, orí Facebook wa. wọ́n á rí fídíò oríṣiríṣi tẹ́ gbogbo tó ń sọ ẹ̀wọ̀n lè máa sọ because wọ́n understand. tí wọ́n wà lórí nǹkan báyìí interview mo wá fún. èyí tí mo fẹ́ ṣe ni pé kí n la àwọn èèyàn lọ́yẹ̀ ọ̀nà tó ń gbà bọ́ nínú ogun tó ń jà wọ́n. ṣùgbọ́n kí n máa sọ pé àṣẹ ní kò gun òsì èpè gan wà táfi èpè báyọ̀ sọ̀rọ̀, àṣẹ táfi báyọ̀ sọ̀rọ̀ ó wà. ọmọ Yorùbá ni mí. ṣùgbọ́n èmi wò pé èyí tó dáa fáwọn èèyàn ni pé kọ́ mọ ọ̀nà tó máa gbà tí kìíní òfin ní nípa lára fún wọn. kì í kí wọ́n lè wá báyàn fún ìtúsílẹ̀. obìnrin kan pè ní ọjọ́ kan tí bá wọn tẹ pè mí ẹ láti Lẹ́kì. ẹ pè mí jọ̀kan ẹlòmíràn kan pè nọ́mbà ẹ láti Lẹ́kì. bàbá tóbi ṣé rí obìnrin yẹn ẹnìkan fẹ́ ọwọ́ láti Amẹ́ríkà jẹ́
pàṣẹ àwa ní àtòhùn trọ́ọ̀sì kó fẹ́ lókè tó ti fi ó dẹ̀ ó kún ọkùnrin yẹn dé lóyìnbó tán Amẹ́ríkà ó búlọ̀kù obìnrin yẹn ó búlọ̀kù ìjà fàṣíà ìgbà tó ń gbàdúrà fún obìnrin yẹn ọkùnrin yẹn ká padà wá fúnra ẹ̀ wọ́n bẹ̀ sí ní bẹ̀bẹ̀ ó máa wá pè mí pé ó máa gbà tóun ti gbà àwọn òní wọ́n ní kó lè tó gbé yẹn tèmi ni pé bá tẹ̀ bá ti wá bá mi màá ní kéèyàn serious àdúrà tèmi kì í pẹ́ ọjọ́ 3 sí ọjọ́ 7 wọ́n lè agbára òun ò ń bèrè wọn lọ́wọ́ ìkọ́kọ́ ṣùgbọ́n mi ò lè máa gba àwẹ̀ fún ẹ kó o máa jọ̀sán kí n máa torí ẹ gbàdúrà kẹ́gbẹ́ tó ń gbàdúrà kó tó ń fornicate ló ń parọ́ nítorí òun ò fẹ́ òun ni wọ́n ń ṣe kò ní work òun báwo ti sọ pé can we continue sin for grace to abide say God forbid kí ni grace yẹn grace ìránṣẹ́ Ọlọ́run ló sọ ọ́ kò sí tó máa bá bá ẹ̀mí tí ò ní rí yàtọ̀ ṣùgbọ́n nǹkan ló mú ogun ẹ̀ wọlé wá tí nǹkan bá ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ogun yá tó padà bẹ̀kọ́ ẹ̀mí òkùnkùn wọn kì í kú spirit ni wọ́n lọ hide ní Bible ni wọ́n hide tó bá ti bá àyè free lára ẹ̀ wọ́n tún wá ní times 7 láti máa attack ìwọ́n jẹ́ kí n máa fún àwọn èèyàn pé ọ̀nà báyìí ni kò gbà ọ̀nà báyìí ni kò gbà ṣùgbọ́n àwọn èèyàn kan wà tẹ́ pé wọ́n lákẹ́ wọn máa sọ pé tí wọ́n ṣe báyìí kí n pé kèèyàn ò ní máa sọ ṣùgbọ́n ìyẹn ti bá wà lórí pulpit ti bá ń gbàdúrà fún yàn máa sọ fún àwọn káàdé èmi àtẹ̀yẹ ìpẹ́yàn nìkan ṣùgbọ́n tó máa hẹ́ gbogbo èèyàn ni pé kí o èèyàn là the Bible sọ pé my people perish for lack of knowledge kò sọ pé because they don't know knowledge ní ẹ̀rọ tó máa ní gbogbo nǹkan tá à ń sọ yìí ẹni bá dọ́lọ́run mọ̀ òun bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ láàárọ̀ yìí ṣé ń gbọ́ mi dáadáa ìjẹ́mọ́ ìdíjẹ́ pẹ̀lú mi ṣe ń jẹ ìyà tó lè ti ṣe ṣe tó rákòjọ ṣé mọ̀ díẹ̀. kí ni díẹ̀. màá sọ fún yín lẹ́nu ṣe rí ọjọ́ tí ìyá tí tọ́ bára wọn lò àti bàbá wa àwọn tó bára wọn lò pọ̀ lágbàáyé o ṣùgbọ́n Ọlọ́run ṣe àmì sí tiwa ṣé tọ́lọ́run bá ti ní ìpinnu fún èèyàn láyé yìí Ọlọ́run ní jẹ́ kó wá sílé ayé gbogbo ẹ̀ tọ́lọ́run dá Ọlọ́run pé ó lè pè wọ́n kó jẹ́ bábà ó lè pè wọ́n kó jẹ́ ẹnjìníà ó tó pé kí ni gbogbo àyàn tó dá yẹn a ní ìdí ara wọn ní àkókò kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan lágbàáyé. pé kì í ṣe gbogbo aláṣẹ ṣé tẹ́lẹ̀ bá ṣe nínú ìpè kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tí yín sì pé tí ilẹ̀ yín ṣe èmi ò lè ṣe tí mo lè ṣe ni ṣe ẹ̀yin lè ṣe dọ́tọ̀ ṣe lè ṣe kápẹ́ntà ṣe ní kíní yẹn Ọlọ́run ti dá kálukú fún nǹkan tó yẹ kó ṣe ṣe àgbọ̀ mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ẹ wo ọ̀rọ̀ tá a dá sílẹ̀ yìí ẹ máa ní sùúrù wá ní sáré lé ní ibẹ̀ tí máa ń kọjú yẹ o tí máa rántí ní ìyẹn èyí tá a ṣe gbẹ̀yìn mo bá yín sọ ọ̀rọ̀ kan èmi fúnra mo pè é mo ní kí ló pé tí mo bá yín sọ̀rọ̀ yẹn kì í challenge yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ mo ní kí ẹ máa challenge yẹn wọ́n ní àwọn ọ̀rọ̀ kan wà pé kí lẹ wí. a máa ń fẹ́ fún àwọn ènìyàn láàyè láti ṣàlàyé délẹ̀ náà ká tó wá mú àwọn ìbéèrè jáde. ṣé mo pé nígbà tá a tún máa bẹ̀rẹ̀ mo sọ fún yín mo ní máa ń láì kí máa kàyàn máa pè wọlé kó máa béèrè ọ̀rọ̀ ẹ bá rántí mo sọ gbọ́ ẹ̀ fún yín torí àwọn èèyàn mọ bá ṣe bẹ̀rẹ̀ wọn ọ̀dẹ̀ mọ tí kálukú gbé dání. ṣé rí àwọn bàbá wa ó gbọ́n tó máa bí ọmọ láyé àtijọ́ wọn á ní àkọsẹ̀jáyé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àṣì ń ṣe é sì ṣáàṣì ń ṣe àti gbé ẹ̀sìn lórí ẹ̀sìn oníkà stupid ọ̀tọ̀ lẹ́sìn báwọn ṣe ń ṣe wọn à religious ṣé rí àkọsẹ̀jáyé yẹn àkọsẹ̀jáyé yẹn ni pé ọmọ tó fún wa kí ló fẹ́ kó wá ṣe ní ilé ayé. ṣé n tẹ́ ń sọ ni pé ẹ má bínú o níbi tẹ́ dé yẹn ṣé n tẹ́ ń sọ ni wípé ó dáa láti lọ́ọ́ máa wo àkọsẹ̀jáyé ọmọ téèyàn bá bí. mo ń ṣe àmọ́ ń bọ̀ ni mo ń bá bọ̀ ni ṣé tẹ́ ẹ bá bí ọmọ Ọlọ́run ló fún yàn lọ́mọ yẹn Ọlọ́run tó dẹ̀ dá ọmọ yẹn ó dá ọmọ yẹn fún nǹkan kan ni tí ẹ bá wá kọ̀ tí ò bá gbé ọ̀nà yẹn bá dé tó yẹ bí àwọn òyìnbó tẹ̀ wò ìlú kẹta ti máa gbére o tó bá bí ọmọ mo máa ń sọ fún àwọn èèyàn kò sẹ́ni tó lọ́run dátò fún ní ẹ̀bùn méjì kan ó bá wa ní o number 1 your weakness number 2 your potential that two things kò sẹ́ni tí ò ní o tó bá jẹ́ òbí tó wà sensible wa máa ṣọ́ àwọn ọmọ yẹn báyìí bó wá ṣe ń ṣe nìyẹn o ṣe bí báyìí tí ìmọ̀ ọdún mẹ́fà wà ọdún mẹ́fà bí báyìí tí ìmọ̀ ọdún mẹ́sàn-án wà wọ́n ṣe máa lọ nìyẹn o ẹ wá sọ fún mi wọ́n àwọn òbí máa fún ọ ní close marking ṣùgbọ́n àwa ń wòye ṣé ẹ gbọ́ mi ṣe rí tọ́lọ̀ bá ní kí ẹ máa ní bọ́là ẹ dákun lè dá dúró because bí ọmọ ti ń bí Ọlọ́run ní ọ̀rọ̀ ọmọ oníṣẹ́ fàyà tí kò sí ẹ̀dá tó lè bá ìyá tó wà ní ọ̀nà tó lọ́rùn ẹ̀ sí bí ẹ ṣe wà yìí sí kẹ máa ẹ wò bẹ ṣe jẹ́ kírísítẹ́nì wọ́n kí Ọlọ́run ló ní kẹ máa ṣe kọ́tẹ́ ṣe kẹ́nìkan máa bá yín jẹ́ Ọlọ́run náà bá jà tó lọ́wọ́ ní ìrànyàn níṣẹ́ kó má dúró tì ibi tí mo máa ń fẹ́ ṣàlàyé fún àwọn òfin fẹ́ understand wọ́n kẹ́ máa sọ fún ọ pé kí sọ pé kò sí oògùn wà ṣùgbọ́n tó máa prevent yẹ tí kìíní òfin ní effect òun lẹ́ẹ̀kọ́ fight fún. kí wàá ní tó wọ́n mọ̀ sọ tí yẹ yín sí
torí prevention is better than cure. Ìkànnì mo sọ fún yàn yìí, mo sọ ń sìn, ẹni tó jẹ́ pé nígbà tó Ọlọ́run dá ẹ, kí Ọlọ́run ní kò wá ṣe nílé ayé òkè láti béèrè. Òkè ẹ̀ gbogbo èèyàn ṣe lọ́ọ̀yà mo fẹ́ ṣe, gbogbo èèyàn ṣe journalist mo fẹ́ ṣe, so olùwádìí tó yẹ yé sìn. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ṣe rí tí ẹ bá dá Ọlọ́run mọ̀, ẹni tí Ọlọ́run bá ń bá ṣe ẹ̀dá kan ò lè bàjá o, wọ́n tó wọn á ní wàhálà. Ẹlẹ́ẹ̀kẹta, ìwọ tó bá pẹ̀lẹ́ ní kìrìsìtẹ́nì di Ọlọ́run mú dáadáa, má máa wo ọ̀tún, má máa wò sí. Òun bá mi yẹ sọ yí pé be thou perfect as your father in heaven perfect. Then kó máa gbá ọ̀tún lónìí, kó máa gbòsì lọ́la. Bible sọ pé Satan, where are you? I'm going to and flow looking for who to destroy. Àwọn ló sọ yẹn, àwọn tójú wọn ò gbébì kan, àwọn tó ń ṣe ségesège, àwọn ni ọfà ọ̀tá tètè máa ń bà. Kìnní kò lè bá lódodo ló tètè máa ń bà. Ẹ ṣeun, kẹ́ tó tẹ̀síwájú mi tẹ́ bá dé yẹn, mo béèrè kẹ́lẹ́kẹ́ ẹ̀ tí ì dáhùn. Ìbéèrè yẹn dẹ̀ ni wípé ṣé n tẹ́ ń sọ ni pé àkọsẹ̀jáyé wíwò yẹn ó dáa láti máa wò pé ká má fẹ̀sìn bojú pé ó dáa ká láti máa ṣe àwọ̀ àkọsẹ̀jáyé. Wọ́n dá bí ẹ máa wo àkọsẹ̀jáyé ní ìlànà ẹ̀sìn tó bá ń sìn. Ní ìlànà ẹ̀sìn tó Kìrìsìtẹ́nì ni ẹ ti. Yes, níbi kan tó gbàgbọ́ ó dàbí pé wàá níwọ̀n bímọ sí. Kìrìsìtẹ́nì ni ẹ wàá lọ bá pásítọ̀, ọmọ tí mo bí rè o, kí lọ́lọ́run fẹ́ kọ́mọ yìí ó ṣe bó ṣe wálé ayé. Ìwọ mùsùlùmí kí Ọlọ́run fẹ́ kọ́mọ yìí ṣe ẹlẹ́sìn ṣùgbọ́n ó kọ̀ bímọ ó kọ̀ wípé lójú títí ẹ lọ́yà ló fẹ́. Nítorí wọ́n fẹ́ kọ́ wọn kọ́ ló lọ́mọ yà Ọlọ́run ló fún ẹ. Ọlọ́run yẹn ni wàá béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n wa kì í béèrè. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa affect many things that kì í mọ̀ because ẹni tó lọ́run bá rán níṣẹ́ ó máa ń dúró tì. Kí gbogbo òní máa wá ṣùgbọ́n gbogbo òní lè borí èèyàn. Ẹ jọ níbi tẹ́ tún dé yẹn mo ní ìbéèrè kan. Ẹ sọ pé kéèyàn lọ béèrè àkọsẹ̀jáyé ní ìbámu pẹ̀lú ẹ̀sìn tó ní kálukú bá ń sìn. Ṣé n tẹ́ ń gbìyànjú àti sọ báyìí ni wípé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn faramọ́? Kò sí rí mo máa ń sọ fún àwọn èèyàn èmi kì í condemn èèyàn. Tí wọ́n ti máa sọ fún yín pé pásítọ̀ kan ò dáa, prọfẹ̀tì kan ò dáa. Màá máa sọ ọ̀rọ̀ Ọlọ́run ti sọ nínú òwe ẹ̀ ṣùgbọ́n mi ì ní dárúkọ ẹnì kankan. Tí wọ́n sọ pé ẹ̀sìn kan ò dáa, ṣe é pé mo ń bú wọn nìyẹn. Èmi á máa sọ ti tèmi bọ́lọ̀ ń ṣe tí kìkì máa sọ tó bá wá tẹ́ wọn lọ́rùn wá wá bá mi. Bó ṣe é ṣe nínú ìbò nìyẹn kò sẹ́sì tó ọgbà láyè. Títí ẹ bá ṣe tẹ́ wọn lọ́rùn sí ló tọ́ máa wá bá ẹ kó o lè fọ́ọ̀sì ẹnìkan bí kò máa bá ẹ ṣe sí títí ẹ. Ṣùgbọ́n wàá jẹ́ kó yí wọn pé èyí tẹ́sí mi sọ̀rọ̀ tó bá ṣe báyìí tó bá ṣe bá ẹ wò jẹ́ sọ kíníkan fún yín. Ní mínísírì tèmi mo ti ń bá yín sọ̀rọ̀ tó máa ń ṣe online tẹ bá rí gbogbo àtàwọn àmì bá jẹ́ 50 àwọn tí ò ń ṣe kìrìsìtẹ́nì wọn á jẹ́ 30. Wọ́n dẹ̀ rí gbàlà. Ní èyí ẹnìkan ti pè mí a ṣe dìde France lánàá ní online ni mi ti ẹ̀rù ìyá yẹn mọ dẹ́ta ni. Ó ní bá ṣe ń gbàdúrà lọ́wọ́ ọ̀fà kan jáde kó ní mú un mi ò dẹ̀ pé jẹ́ ń dààmú àti bí ọ̀sẹ̀ mẹ́ta. Ó ní òwúrò kìnìkan jáde ó dẹ̀ bọ́ ní kòkòrò báyìí ó dẹ̀ sàbí ẹ̀. Ọ̀rọ̀ àárọ̀ yìí mo sọ fún yín nípa tí mo ti tíjì. Mi ò rí ọ̀tọ̀ ẹni tí mo sọ mi ò rí rí. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn sì? Ìdí mo tá a sọ fún yín ni pé kò ṣe pé bóyá tí wọ́n sọ pé sì kan da ẹ̀sìn ò dá ṣé wọ́n pé àwọn táwọn sọ pé sì wọ́n náà wo kinní. Ó dẹ̀ bá dàbí pé èèyàn kúrò àwọn. Ó dẹ̀ lè mẹ́gbàá dání kó máa pẹ́ ẹran kó wá gba ìwé kò ní dá lóhùn. Àwọn máa sọ títẹ ntọ́lọ́run mi sọ̀rọ̀ jẹ́ kí n gbàdúrà fún ẹ tó tó bá rí kinní yẹn wílíìlì ló máa wá. Ṣùgbọ́n kí ẹ máa condemn kinní yẹn ò dáa because àwa náà tẹ́lẹ̀ lẹ́sẹ̀ ní wákàtí ó wá sínú nǹkan báyìí. Tó ti yẹ yín sí èmi ò ń gbà yín láyé kan wá ní pé kinní kan dáa ẹnìkan wọ́n náà yóò kí n ṣọlọ́run. Àwọn apostol Paul ẹlẹ́ṣẹ̀ ni òun ló padà right ìdìbò the Old Testament New Testament everybody mọ̀. So tẹ́lẹ̀ kan rí bẹ́ẹ̀ ni pé tábánikà máa sọ pé ẹ̀sìn kan ò dá nọ́mbà ẹ̀jẹ̀ kí n sọ pé nìkan fún yín gbogbo apárápátá nílẹ̀ èèyàn dúdú mi ò sọ ọdún tìbò mi ò bí táwọn ti wá inú òrìṣà ló gbogbo wá sí. Ṣé nígbà tí èmi kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tí ó di pé ń wá sí Ọlọ́run èmi àti bàbá mi ní kíláàsì nígbà tí mo kéré wọ́n lọ́ máa kọ́kọ́ gbọ́dọ̀ ṣe gbà nígbà wọ́n sọ fún wọn pé bàbá tó bí bàbá yín egúngún làwọn ń bọ̀. Nígbà yìí pẹ́ sí kan báyìí dá lẹ́yìn bọ́ síbẹ̀. Nígbà èmi náà rí tèmi ẹ̀ka apààyàn níbẹ̀. Èmi náà rí èsì tó dáa mo bọ́ síbẹ̀ mi ò ní ẹ̀ṣẹ̀ kankan láti ṣe mí dẹ̀ ó ìní apology. Bàbá yẹn mi rí ó lóòótọ́ ni mo sọ wọ́n lè bless me. Bẹ́ẹ̀ kí máa condemn èmi ò ń condemn ẹ̀sìn kankan ní tèmi because ẹ̀dá sì ẹ̀ wọ àwa kìrìsìtẹ́nì. Sẹ̀lẹ̀ á ní orípo ọ̀dà kí ló wà ní rìdíìmù ọ̀dà
ṣùgbọ́n bóyá àwọn ará wa nìyẹn o Bible dẹ̀ ní kingdom that divide against itself can never stand ṣé nígbà tó ń wáṣẹ́ ìránṣẹ́ ṣé ń gbọ́ mi. àgbọ́yé. ìfò ní ìjẹta pásítọ̀ kan pè mí láti Port Harcourt ẹnìkan pè mí láti ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n mi mẹ́sẹ̀jì tí mo sọ̀rọ̀ láti yẹn ni o wọn náà fẹ́ kí n jẹ́ solution and father fáwọn gain many things nígbà tí mo sọ yìí mo ti bẹ̀rẹ̀ sí ní train wọn kó jẹ́ bá ń sọ̀rọ̀ yìí o ṣé ń gbọ́ mi. wọ́n fọwọ́ bẹ̀ ní pé kí n máa wá condemn wọn bóyá tó sọ fún mi bóyá sẹ̀lẹ̀ ló ń tọ̀ bóyá ti bí yẹn sì bóyá CAC ni ṣùgbọ́n we are the same in Christ a kò lè máa condemn bẹ́ẹ̀ sì kan ò dáa so ètò mi ò rí ṣùgbọ́n màá máa sọ tí Ọlọ́run sọ yẹn àwọn náà wá jókòó rù màá tún máa sọ fọlọ́run pé lọ fọwọ́ tọ̀ ọkàn ara bíi ṣùgbọ́n kí o máa condemn kò dáa. Lórí ọ̀rọ̀ condemnation tẹ́ ẹ sọ yẹn pé bíbẹnu àtẹ́ tàbí ká sọ pé condemn yẹn ká lo èdè yẹn bẹ́ẹ̀ ṣé òun ló wá jẹ́ kẹ́ ẹ ṣàlàyé nínú fídíò tó kọjá wípé wòlíì yẹn kì í ṣe pé bóyá ó gbá ọkùnrin tá à ń sọ nígbà náà pé kì í ṣe pé bóyá ó lóògùn fún gẹ́gẹ́ báwọn kan ṣe ń sọ. ṣe rí ìdí mi ṣe sọ bẹ́ẹ̀ ni pé ní sọ pé kò ṣe pé kò gbà ó torí mi ò sí ń bẹ̀ mo ní sẹ́yìn rí dọ́kúmẹ́ǹtì tó bí àkíní yẹn mo ń tọrọ bá rí báyìí nítorí ẹ kó sí màtá pé kò yẹ kó o kó sínú báàgì ó transfer ó níbi tẹ́ ẹ kó lọ kò ń sórí láì human rights wà tó yẹ yín sí ọ̀nà tí EFCC wà gbogbo tó lè fi ṣe báyìí wà nílẹ̀ nǹkan tó ń sọ yẹ yín sí ó yín sí láti ṣe ṣùgbọ́n ṣé rí ẹ̀yẹ́ sọ kí nìkan fún yín wọ́n máa ń pa àwẹ̀ kan ní English wọ́n ní out of sight is out of mind tí yóò bá súnmọ́ èèyàn àwọn kankan ò ní tán bá láàrin papọ̀ èèyàn ló ń fara èèyàn máa ń fi àyè lẹ̀ fún tàǹgbà míì láti mú tí wọ́n yẹ yín sí ìyẹn wọ́n ti sọ ẹbí ẹ fún ó possible kó rí bẹ́ẹ̀ because èèyàn lèèyàn á máa jẹ́ ara àti bá àwọn wòlíì íńtánẹ́ẹ̀tì wòlíì mi wọ́n ní orin èèyàn mọ́nú ṣọ́ọ̀ṣì wòlíì mi wọ́n ló fèpè sẹ́nu wòlíì mi wọ́n ló bá yàwó gbogbo ẹ̀ la máa ń rí tó máa ń sẹ̀ǹdẹ̀ sí wa àwọn àrùn tí ó lọ pé àwọn ẹgbẹ́ ẹgbẹ́ yìí mi ò sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí ọkùnrin yẹn àbáwọn tó bá tún máa rí bẹ́ẹ̀ tó wọn fi ní bọ́ sínú tàkúté yẹn èmi gbọ́dọ̀ sọ fún wọn tẹ́ ẹ bá ti wá bọ́ sínú tàkúté ó kékeré kan ṣẹlẹ̀ obìnrin kan ọmọ Tanzania ni ó ní wòlíì Tanzania kan tó connect mọ́ mi obìnrin yẹn ní agbára Tanzania so wọ́n á ta ní ọfà wòlíì ló kò sí ìtàn gbèdé wọ́n tẹ̀ ló ti kú wọ́n wá pè mí wọ́n wá rẹ́rìn wọ́n ní mò ń rẹ́rìn ni wọ́n ní kó bá mi wá iyọ̀ kan fi sórí àyà obìnrin kan gbé ọwọ́ lé ìṣẹ́jú kan lóbìnrin yẹn dìde lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn dókítà yẹn bẹ̀rẹ̀ sí gbàgbé wọ́n á bẹ̀rẹ̀ sí wọ́n ní kí ni ọba ní wọ́n lọ́lọ́run ló dá wa kò sí agbára tí ò ní wọ́n bá lè ní tọ́lọ́run ní kí mi ṣe lè mi ṣe yẹn ó lè jẹ́ lómi ó lè jẹ́ pẹ́ lọ́dún kí n kọ́kọ́ bu iyẹ̀pẹ̀ torí mo ní ìlàwọ̀ kí n ti pásítọ̀ direction la máa ń tẹ̀lé kí n máa fi yẹn máa ṣàkọ kiri so ṣe rí obìnrin yẹn obìnrin tí mo fẹ́ sọ lé Tanzania lòun náà ló yẹ kí n mọ wòlíì tí bí yàn bẹ́ẹ̀ ló yẹ kí n mọ ó lọ sí Dubai láìpẹ́ ní ìtúbẹ̀sì tí ó ṣe go ṣe mọ̀ pé nǹkan kan wá ṣẹlẹ̀ sí wọ́n fed àkọ́ sórí ó jẹ́ nìkan tẹ́ pé ìkan náà àwọn ọmọ ẹ̀ jẹ́ abiyan ìyẹn náà àrẹ ti yá sí o sómi tó ti ń sáré káàkiri ó wá mọ ọ̀pọ̀lọpọ̀ wòlíì nígbà máa lé ìṣòro kan fún mi báyìí Yorùbá mi fúnra mi àwọn mẹ́rìnlá ẹni mẹ́rìnlá sórí iná mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́nìkan ní wòlíì mẹ́rìnlá ṣe é gbó lágbára mo wá sọ fún mo ní kí ló rí báyìí àwọn yàrá bẹ̀rẹ̀ sígbà tí olóbìnrin ó jẹ́ tó lówó lọ́wọ́ ó máa ń ní ó ti wà tó di kọ́ṣọ́ ọ̀fẹ́ lómi èmi ò ti fún mọ́tò ìgbà tó wàá rí àǹfààní ẹ̀ mọ́ wàá bẹ̀rẹ̀ sí ní rán òde ọ̀rọ̀ sí kó máa da ayé ẹ̀ láàmú. èyí tó ṣe é gbẹ̀yìn ó wà ní balùwẹ̀ ní Dubai ni wọ́n dẹ̀ rán ọfà sí kí wọ́n dẹ̀ là níwájú gbà òun ṣe aláwọ̀ face to face ó mú ìlọlẹ̀ bẹ́ẹ̀ ni o àwọn ọmọ ẹ̀ bá gbé kò ní tó bá jẹ́ pé oríṣẹ́ la bá pè ní máa nà ọgọ́ ọmọ ní à nǹkan báyìí èmi ò sọ fún fúnra mi mo ní nǹkan báyìí ṣẹlẹ̀ sí i ó ní lóòótọ́ ni wọn ní káwọn ọmọ ẹ̀ mú àná tí wọn kì í gbàdúrà sí kọ́ bọ́ọ̀sì wọn á gbàdúrà fún wọn á pè ọ̀fà yẹn jáde lóun náà wá dùn wọn tó bá dé ó ní nǹkan tí máa ṣe fún ẹ. ṣé wàá rí iṣẹ́ wa èmi ò mọ́tẹ́ lómi ìwọ́n lọ́ máa ṣe sọ fún mi o. tí má sọ fún yín pé kí n ti mọ́ ẹ bá tó ní èmi lọ́nà fún nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ o nǹkan báyìí ni kò lọ́ra o ló ṣe máa lo kí ni ẹ̀mí ò lè mọ̀ ó ní gbàtẹ́ bá ṣẹ̀ṣẹ̀ wá pè mí yẹn ọlọ́run àti wàá sọ fún mi kí báyìí ni kò ṣe ṣe. tó ń bí ni satan á manipulate mind èèyàn so mo wá sọ fún nǹkan báyìí ló máa ṣe ṣe rí nígbà tá a ṣe kinní ẹ báyìí coconut lọ́ọ̀ ni kí n lò kó fọ mọ́lẹ̀ kí n porúkọ àwọn alágbára yẹn sí ṣe tó fọ mọ́lẹ̀ báyìí
kò tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn bíi mẹ́rin nínú àwọn mẹ́rin láyọ̀ bẹ̀rẹ̀ sí ní pè lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí. ó wá sọ fún mi wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wọ́n pè fún Anthony bẹ́ẹ̀ ló pé ó wá. ṣẹ́ẹ̀ṣì wà mẹ́ẹ̀. ṣé àwọn wòlíì kan wá ṣé ń gbọ́ mi àgbọ́yé. ẹ jẹ́ ìṣàlàyé wòlíì fi tẹ́yìn tẹ́ bá mọ̀ dé ni àwọn wòlíì kan wà ẹ jẹ́ kí n ṣe àlàyé kan fún yín wọ́n ń pè nìkan ní Elijah nínú báíbù wòlíì ni o bẹ́ẹ̀ ẹ sá mọ̀ wọ́n ń pè nìkan ní Elisha wòlíì ni o ṣé wọ́n pé Elijah ló fún Elisha lágbára Elijah wá jẹ́ aggressive prophet tọ́wọ́n sọ pé aggressive ń sìn aggressive kan ni pé kó máa sọ̀rọ̀ nígbà tó pé kò ní sọ̀rọ̀ ṣùgbọ́n burú sínú ṣe pé Elisha yìí àwọn ọmọ kéékèèké méjìlá ló pe bíà tó bá wọn jẹ lórí àwọn prophet kan nìyẹn o ọlọ́run á lè gbà tó pé kí ọlọ́run ti fún ọ ní agbára yẹn kò sí tó lè ṣe sí ó máa dáhùn àwọn kan nìyẹn o àwọn kan náà sọ pé wọn ò ní agbára yẹn wọ́n tún máa lọ ṣe àwọn agbálọ́wọ́ ẹgbẹ́ awo wòlíì làwọn náà àwọn kan jọ rí ẹwọ Elisha yẹn o ọmọ ẹ̀yìn ẹ̀ tó ń tẹ̀lé káàkiri gẹ̀ẹ́sì báyìí sọ fún akóṣe tí ò dárí o nǹkan ẹ̀kọ́ tó máa ṣe báyìí ó sọ ọ́ di ó fi lẹ́pọ̀sì aláàmú ni ìyẹn ìgbàgbé ẹ̀ máa padà dé ṣe ni pé orí ààrẹ ló kú sí ní báyìí ṣùgbọ́n gbogbo tó ti bàjẹ́ kò lè padà mọ́ àwọn wòlíì kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ẹ̀ ti máa fọ́ ìdí wọn tó fi ń dọ́dọ̀ ẹ̀nu máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ because inú ayé là ń gbé àgbónú ọ̀run so kò sí máa ṣe báyìí ní I send you wolf among the sheep sorry sheep among the wolf therefore why say like a serpent act like a dove only one wolf only bá sheep 20 yẹn wọ́n wá ní ìwé nìkan wọ́n sheep òun sọ ẹsẹ̀ sáà ní wolf ṣe ní apply wisdom kí ni wisdom mọ nǹkan tó ṣe máa gbé ìgbésẹ̀ ó máa ń pọ̀ orúkọ ilẹ̀ Yorùbá òun máa ń yà mí lẹ́nu orí kìíní wọ́n á ní mo súnmọ́ bá nígbà ìgbèje mo jẹ́ ọ̀sán bá nígbà ìgbẹ̀fà ṣé ẹ̀rí pé mo sọ fẹ́ pé má súnmọ́ bá jù má jìnnà sí jù because má bàa fara kó ajá tó bá ń bá àwọn alágbára ṣe má lo brain tó bá ti lo brain wàá kọ́ ń ka ẹ̀ èèyàn kan pè é torí iṣẹ́ wa èèyàn kan pè mí jọkàn ẹ̀yin náà lè publish kìíní yẹn ẹnìkan wá ní à man of God owó ọ̀sán pa àwọn olórin pàtó ní ẹlẹ́gbẹ̀ẹ́ onílù ẹ̀ kan kìíní ká wọ́n ní kí lè fẹ́ kí n sọ wọ́n ní kí lè mí rí sí mo wá rẹ́rìn mo ní ẹ má fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ má dẹ̀ sọ fún ẹ lẹ́nu ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn understand the life àwọn iṣẹ́ kan wà bí irú àwọn Nollywood yẹn ní àwọn kan complain wọn fáwọn olówó àwọn oníṣẹ́rí ẹni bá ti wà lọ́dọ̀ tó bá lókìkí owó yẹn kọ́ ló need àná ti ara wọn yẹn ni wàá fi promote ara ẹ̀ àná ti ara wọn yẹn olókìkí tó ń bá ṣiṣẹ́ yẹn ló máa fi promote ara ẹ̀ ó fi promote ara ẹ̀ because wọ́n á fi ọlá tí wọ́n jíyọ̀ fọ̀fà kò sí ọwọ́ àwọn ọṣẹ báwo ni ṣe lè ṣe ẹ má bínú báwo ni ṣe lè ṣe. máa ṣàlàyé fún yín dáadáa ṣé ẹ gbọ́ mi bí ẹ ṣe wà yín sí kálẹ̀ ní 20 million followers ṣé ẹ gbọ́ èmi wá ń ta búlọ́ọ̀kù lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì yín ṣé wọn pé ní ẹnìkan mọ̀ mí ló kà ní gbọ́dọ̀ tóbi mi ní èdè owó ẹ o tí ẹ polówó mi o ṣé n tẹ́ ó ṣe fi hàn ojú rọ. ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà gbogbo èèyàn kan ló máa dàbí irú èmi báyìí tàbí gbogbo èèyàn kan ló máa sọ pé òun á gba irú ẹni bẹ́ẹ̀ láàyè láti polówó fún mi. ẹ má ṣe mistake gbogbo èèyàn kan ló máa dàbí irú mi báyìí èmi kàn fi yẹn ṣe àkàwé ìpolówó ni wọ́n ti mọ̀ mí sí pé yẹ́n pé Sọ́ni Adé sọ́ọ̀rì láti lórúkọ wọn mi fẹ́ dárúkọ èèyàn ká pé ọmọọṣẹ́ wọn ni àwọn èèyàn wá ti mọ̀ mí mọ́ wọn sí ṣọ́ọ̀mù yẹn sí èmi náà wá wo rọwá ṣẹṣẹ mi pé ọ̀nà ọmọ lè fi lo influence bàbá yìí láti ṣe tọkàn bó jẹ́ aṣọ lásán mo lè lọ sí ìtòkù kí n lọ gba Kampala ń bẹ́ẹ̀ kí ní bàbá ẹ bá mi polówó Kampala yìí. tí ẹni yóò bá dá lóhùn kọ́. à ń sọ̀rọ̀ 30-something years onígbà tí mi yẹn máa ń dùn. wòlíì ó ń ṣẹlẹ̀ àwọn mi ṣàmọ̀ pé bá máa ń wí ní ojú mo gbọ́ yín dáadáa ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín tẹ́ ẹ bá ń bá yàn ṣe ẹ gbọ́dọ̀ máa ṣọ́ ọ̀nà nǹkan tó ń tọ̀hún like nǹkan tó ń wò like kò sẹ́ni tó ní nǹkan tí ó bí gbogbo nǹkan á ní nǹkan tí èèyàn máa like á ní nǹkan tí èèyàn like
ṣé mo ṣe wà yìí ọdún yẹn olùbí náà gbé dàgbà nígbà tí mò ń dàgbà mo dẹ̀ mọ nǹkan tí mo fi máa ń please ní gbogbo àwọn family pátá tàbí gbọ́dọ̀ bàbá tá a sọ ìwọ́n lé 70 èmi nìkan mo gbọ́dọ̀ tó fi kúrò tàbí ẹjọ́ ọ̀dọ̀ tó fi kú gbogbo ọmọ yàrá lọ because mo sọ gbogbo nǹkan tí mo lè ṣe mo dẹ̀ fara mọ́ mo fara da ìyá yẹn ṣé àwọn ọ̀ṣẹ́ kan àtẹ́ pé owó yẹn kọ́ lè need ṣé bẹ́ẹ̀ ṣe wá sí wo èsì ẹ̀ ń bí ìdí ọjọ́ iwájú ni ṣùgbọ́n àwọn kan àtọ́ fi fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń fẹ́ nǹkan yẹn ní kíákíá wọ́n ti ṣe bẹ́ẹ̀ yẹn ó máa affect ẹ so àwọn yẹn bèrè lọ́kàn ọ̀yà síbẹ̀ yẹn ni o ṣé rí ilé ayé ta wà ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ understand many things òun wà ó tó le gidi ọlọ́run fi kíní kan hàn mí ní alẹ́ àná mo rí obìnrin kan náà tí mo ń gbàdúrà fún ni o ẹnìkan wà ń pè pé kó yọ èso tó fi kan tébù yẹn ẹ máa tébù ayé àtijọ́ tó máa ń ṣe nígbà tá a wà ní skul tó yẹ pé tébù àwọn ọba bí àwọn headmaster tí wọn máa ń ní desk kan ní ọ̀ndà tẹ́lifọ̀ máa kó ìwé nǹkan kan síbẹ̀ tó o máa ń tì í so ó wá ní kó yọ kíní orí ẹ̀yẹ mo dẹ̀ wá ń bẹ̀ mò ń wo kíní yẹn ṣé mà tó máa yọ báyìí aláàtakò ti takò sí owó kíní àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn àbúrò ẹ̀ gbogbo ló wà ń bẹ̀ ẹ̀wọ̀n nǹkan bẹ́ẹ̀ wọ́n ń bèrè pé kí ló fa kíní bàbá wọn ló lọ gba agbára kí ló lọ gba agbára fún kó wà ní bàbá àká àmì òkùnkùn dẹ̀ rí wọn fún yàn ní nǹkan lọ́fẹ̀ẹ́ ó máa ní nǹkan tó bá ní kọ́ máa bóyá gbà yẹn ní kọ́ máa pẹ́ nìyẹn ó dẹ̀ ti kú ti pẹ́ èsì yẹn wà nìkan tó lè agbára yẹn nìkan tó lè ṣe mọ́ kí ló máa ṣe a máa fi àjẹ àwọn ọmọ bó ṣe rí nìyẹn. nípa títọ̀rọ̀ olóògùndé ọ̀rọ̀ ògùndé nígbà tẹ sọ́lẹ̀ kan ẹni ògùn wà ní tòótọ́ pẹ̀ sí gbà pé ògùn wà. ògùn pé oríṣi méjì ìmí wà wọ́n ní ògùn láti bà ayé èèyàn jẹ́ ìmí wọ́n ní ògùn láti tún ayé èèyàn ṣe èwo nínú méjèèjì lẹ́yìn faramọ́ àbí méjèèjì sì lẹ faramọ́ bí. gbogbo ẹ̀ ló faramọ́. gbogbo ẹ̀ ló faramọ́ tí má kàn parọ́ fún èèyàn pé ṣebí Yorùbá ni mí tó wá ní oògùn láti bà ayé èèyàn jẹ́ àṣàsí wà ègbé wà àrántí wà mí la fẹ́ kà oògùn póríṣiríṣi. ààrẹ ẹnìkan pè mí ní Amẹ́ríkà ó tàn lè gbọ́ mẹ́sẹ̀gì lórí láì náà ló ti rí mi láti fẹ́ bọ́ àdùnnà ti ta lọ́fà alákọ̀ máa já obìnrin yẹn jẹ kó sí tán ṣe tán ọwọ́ ara ẹ̀rìn mọ́ ní kọ́ lọ bo omi kọ́ lọ wá bótó wọ́tà wọ́n gbàdúrà sí ní kan fi para kan dẹ̀ mú mo ní mo fún kíní yẹn èmi máa ń pàṣẹ fún agbára ni màá ní ìṣẹ́jú méjì mo fẹ́ kó kúrò mbẹ́ kíní yẹn disappear wọ́n wá pè mí padà wá ní ọwọ́ ara ẹ̀rìn mo ní sọ́wọ́ bí kíní yẹn ti wá ó promise ẹnìkan ló fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ tó béèrè owó lọ́wọ́ ní Nàìjíríà ó dẹ̀ lóhun olówó wá ní òfin òṣìyẹyẹ ó ṣe lágbára ẹ̀ fún nìyẹn ọkùnrin kan náà wà náà bọ́ náà ṣe pè mí nìyẹn wọ́n ti gba okó lọ́wọ́ ẹ̀ pẹ̀lú obìnrin sùn àti ọdún karùn-ún rẹ̀ kò síbi tí ò ti dé kò ti wà kéèsì ó sì pè mí jẹta tó bẹ̀ sí sọ pé bá mi ìdẹ̀ mọ́rí ọlọ́nkàn lọ àwọn tí hàn mo dẹ̀ gbàdúrà sí ló bá dásọ̀ ṣé ní gbogbo kíní yẹn ó wà ṣùgbọ́n oògùn rẹ̀ dẹ̀ sọ ẹ náà dáńtọ́ pé oògùn rẹ̀ ẹni tí ìjú ń bá jà tọ́ ní kó lo oògùn báyìí tíjú yẹn wálẹ̀ ṣé oògùn kà nìyẹn oògùn rẹ̀ ni ẹni tó ní tí wọ́n ti ń pè ọ̀kà orí tí wọ́n ń pọ̀ kí ní orí ọmọdé yẹn tó ṣoògùn fún tó ní kó lò tó wà òkè òkè oògùn kà nìyẹn àbẹ̀ tí jẹ̀díjẹ̀dí ń jà láàmú tó fún lágùn mu oògùn náà ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tí o kò tí mo sọ yẹn sì oògùn rẹ̀ gbogbo yẹn náà tó mo ṣe pọ̀ wọ̀kẹ́. oògùn tí mo tún wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo fẹ́ kí a tún yànnà náà dáadáa síwájú àwọn èèyàn kan máa ń sọ pé wèrè ni wọ́n fi ń wo wèrè wípé wọ́n ṣa oògùn síyàn bóyá wọ́n ṣàṣìyàn nípasẹ̀ oògùn wọ́n ní oògùn náà ló máa fi wá ojútùú sí i kí lẹ́yìn rí sórí eléyìí. ẹ rí òwe wèrè náà fi ń wo wèrè yẹn èmi ò rí yẹn kánú òwe Yorùbá àwọn ọmọ orí títì ló máa ń parọ́ ẹ̀ pé òwe ṣíṣì ló wà láyé òwe tá a bá láyé wà tẹ́lẹ̀ ká kàn fọ́ọ̀mù ẹ̀ fúnra wa ní wèrè náà fi ń wo wèrè ṣé tára wèrè báyà sí káàdùn ẹ̀kọ́ gbàgbé lọ́dà ọgbà wèrè láìsàn ìjọba àtọ́jú ẹ̀mí ẹ̀ṣẹ́ àrí ayá ni àríwò lè yá náà ọ̀gá wèrè ló máa wo wèrè mbẹ́ tó ń tọ́jú wèrè ni. torí òwe yẹn ò correct nítorí kàn rí mbẹ́ ni pé tí nǹkan bá ń ṣe èèyàn sọ̀rọ̀ yẹn sì tí nǹkan bá ń ṣe èèyàn nítorí máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ni pé a máa ń fẹ́ fi gbogbo agbára láti lé kíní yẹn kíákíá no tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá ẹ gbọ́dọ̀ kọ́kọ́ ní sùúrù pé kí ni mo lè ṣe sí kíní tí wọ́n bá ṣọ́ra wọ́n máa take advantage mo ti máa ń sọ torí pé kí ni onírọ́ ti pọ̀ jù ẹ tí mo sọ pé ó mú nǹkan ọmọkùnrin yẹn yẹn tẹ bá mọ etí ọ̀gbẹ́ni ti ná tó bẹ̀ sí ní sọ fún mi báyìí mo á wò pé báwo làwọn yóò ṣe burú báyìí in fact àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà gbà ó
tó bá dàbí irọ́ àwọn tí tó bá kọ́mẹ̀ntì kú wa ń bẹ̀ èyí tó ti mọ̀ mí láti bíbá tó ṣe pé mo gbà máa sọ fún ẹ má ti gbàdúrà fún tọ́lọ́ máa sọ pé máa sow seed ìbàjẹ́ sílẹ̀ kan ló gbẹ́gbára sílẹ̀ táwọn sọ mi ní fọ́ọ̀mì kan àwọn tí mo mọ̀ pé ìyà ń jẹ máa tẹ̀ fún wọn ní àwọn má gbàdúrà fún mi o àwọn tó máa ń lo owó yìí fún agbada because iṣẹ́ Ọlọ́run mò ń ṣe àwọn kan ló ń mówó yìí lẹ̀ bébí tí máa ń sọ fáwọn èèyàn nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń take advantage tí wọ́n bá ti wà desperate jù ṣe rí tí nǹkan bá ń ṣe èèyàn ìyá kọ́kọ́ ní sùúrù tí èèyàn bá ṣọ́ra ẹ̀ wọ́n á máa fi ń kún fún problem èèyàn ni ó máa kọ́ pè mí ní ilẹ̀ Yíbò ṣe rí ministry tèmi ràn Yorùbá tó wà ń bẹ̀ bọ́yá la ju 10% lọ gbogbo àwọn tó kù bí àwọn country bí àwọn Somalia bí àwọn South Sudan bí àwọn Arab bí àwọn Igbo àwọn ló pọ̀ jù yẹn mo ti sọ fún yín gbà yẹn pé tí má lè máa ṣèdè òyìnbó ṣó ti yẹ yín sí wọ́n fọyọ́ bẹ̀ ni pé nígbà tí wọ́n á rò pé kí ló dé tí gbogbo nǹkan ṣe ń rí báyìí ṣe rí àwọn èèyàn wa ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa tá a bá ní sùúrù àwọn èèyàn máa bá yé wa jẹ́ o tí wàá lórí pẹ̀lú orúkọ Jésù. àmín àmín tó ó dáa máa béèrè kan sí ìbéèrè yẹn mi kì í ṣẹ̀ṣẹ̀ béèrè ẹ̀ lóòótọ́ a ti mọ̀ pé wọ́n máa ń lu ọ̀pọ̀lọpọ̀ ní jìbìtì ẹ̀yin náà ti fi àwọn àpẹẹrẹ kan síta kí ni tó yẹ kí àwọn èèyàn wa mọ̀ kí wọ́n bá máa kó sọ́wọ́ mo tún béèrè yẹn béèrè ní o kí ni tó yẹ kí wọ́n mọ̀ kí wọ́n bá máa kó sọ́wọ́ àwọn wòlíì tí ń gbani lágbàdojúbolẹ̀. má dárúkọ wòlíì nìkan tí mi fẹ́ gbọ́ nìyẹn àwọn tó kù náà ń gbàyàn torí bí ọ máa ń jẹ́ kí máa wò pé ẹ wá lọ sórí íńtánẹ́ẹ̀tì sí a máa gbọ́ wòlíì a máa gbọ́ pásítọ̀ a máa gbọ́ lélẹ̀ ṣé àwa nìkan náà wà láyé àwọn tó kù náà ń ṣe bẹ́ẹ̀ o tẹ́bá dẹ̀ máa wà tó ń sọ gbogbo kínní náà àwọn kìrìsìtẹ́nì bíi tiwa ni wọ́n dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn ṣé ẹ̀ ń gbọ́ mi gbọ́dọ̀ tóbi. àgbọ́yé. tí ẹ bá ṣe ohun tí ò dáa tí wọ́n bá kọ̀ndẹ́mù yín mi ò help yín èèyàn kì í kọ̀ndẹ́mù kìrìsìtẹ́nì ẹgbẹ́ yẹn máa ń correct wọn how they correct wọn with love so that wọ́n lè change ṣọ́ọ̀mù yẹn yín sìn torí pé kí ni tá a bá ń tara wa lọ́pọ̀ ará àtà ò ní wà ní wa ṣọ́ọ̀mù yẹn yín sìn now kí wàá lọ sórí question yín ṣe rí àwọn èèyàn wa ní fẹ́ bá sọ̀rọ̀ ọ̀dọ́ kò ṣe kan tó rọrùn o ẹni tí ayé bá ń dà láàmú ẹni tí ìpọ́njú bá ń bá ṣe ẹjọ́ mi bá kéwà èmi àwọn kéwà bá tóbi èmi àdè máa sọ fún mi ò mọ́tò rí o àdè máa sọ fún mo kórìíra kìíní kan kí n máa fi àjẹyọ orí tiẹ̀ gan o mo kórìíra gidigidi tàbí kí wọn máa lóhùn ṣáà kí wọn ṣáà rẹ kẹ́ni kan wá ní wàá jẹ́ kan wà lágbára kan kó dẹnu kan mọ́lẹ̀ àjọ mú nǹkan lẹ́ o mo máa bẹ́ẹ̀ fà o tó bí kíni Ọlọ́run fún ẹ lágbára kò ní kó bá tẹnìkan jẹ́ ló fi pa àwọn ọmọ tiẹ̀ dànù má tẹni ẹlẹ́ni láàmú. so ṣé orí tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí èèyàn tí èèyàn bá ti rí ọ̀nà àbáyọ ẹ wọ́n ti mọ̀ sọ pé ó ní èèyàn mẹ́rìnlá yẹn ẹ mọ tójú ẹ ti rí ni tó dẹ̀ lórí tí ò lọ ilé kò lọ ìnira dẹ̀ wà ń bẹ̀ ìṣòro yẹn ti wà lórí kan náà. wọ́n ìkan pè mí ní Amẹ́ríkà ẹ wo àwọn èèyàn ń jẹ̀yà o ó ń ròyìn fún mi débi wọ́n ṣe gbà tó àwọn àrùn ìṣọ́lọ́ ó ń ròyìn fún mi ọ̀rọ̀ àná wọn sọ fún yìí o ọ̀rọ̀ àná sórí last week mo mọ̀ wọ́n á gbàdúrà fún ó wá yà lẹ́nu pé láàrin 2 days yẹn tẹ bá rí àlá tí ó lá àtàwọn ọkọ̀ tó ń gbà ó wá wò pé bole mọ̀ láti yọ̀ mọ́ àtọ́ pé ṣẹ́rí gbọ́dá tóbi mi ní parọ́ fún yín iṣẹ́ tí mò ń ṣe ò tẹ́ mi lọ́rùn kí ló dé. ìbá sọ pé kò sí ní plan mi I'm a successful businessman in fact torí ẹ̀ máa ń wẹ̀rù mi kò sí nínú mi kódà mi ìgbà lóru wọ́n ti bí mi rí ọ̀rọ̀ yẹn ló fi gbà kò sí nínú plan mi rárá èmi mi ò ráyè ó di ọ̀rọ̀ yẹn ni torí pé ètò àánú plan mi ni pé kí n wà òkè kí n máa ran àwọn èèyàn lọ́wọ́ kí n jẹ́ successful businessman bẹ́ẹ̀ Ọlọ́run ló ká mi lọ́wọ́ kù ìyẹn ló jẹ́ pé mi ò ṣe nítorí owó kẹ̀ tí ìlú èbó ni mo ń gbé kò sí ẹni ẹwù ní tí mo kọ ní ìmọ̀ kan láti dé nígbà yẹn kò sí kọ́ńtì kan lágbàáyé tí mi mọ̀yàn sí nígbà tí mo ṣe business níbi ìlú kan lágbàáyé tí mi mọ̀yàn kò sí àbí nínú àwọn ìjọba wa yẹn pé mẹ́ni alágbára kọ́ wà tí mi bá sọ̀rọ̀ rí ṣùgbọ́n ṣẹ́rí tí Ọlọ́run bá fẹ́ arrest èèyàn kò sí tí wọ́n lè ṣe ṣẹ́rí Ọlọ́run ò pè wá nítorí owó tí ẹ bá ti di pé tí o sọ fún ẹ pé lọ mú wá ó yẹ kó máa
bè lọ́wọ́ ṣé rí àwa èèyàn ọgbọ́n ọ̀rọ̀ wa kì í yé mi nígbà tí èèyàn bá sọ pé wàá sọ fún ìṣègùn bá tó bí ọmọ ìgbàdúrà lọ mú wá ṣé mo fẹ́ lọ mú ra àdúrà yẹn ni ṣùgbọ́n àwọn èèyàn kò ń yé mi bọ́kẹ́ ń kó sí àwọn èèyàn lọ́wọ́ ìyẹn tó kéde máa ń sọ ẹ̀mí àti pé mò ń gbèjà wọn mo fẹ́ gbàdọ̀ mo ní fẹ́ lọ mú wá ọyá kí ni wọ́n wò yẹn ṣe ọyẹ sọ̀rọ̀ ẹ sọ fún mi pé ẹ ní nǹkan báyìí wà ní ẹ lọ mú wá o ṣé mo fẹ́ lọ fowó ra àdúrà ni àbí mi lọ skul ẹ̀ àwọn èèyàn gbọ́ kò ń yé mi bó ṣe máa ń rìn fọ́ ọdún ẹgbẹ́ tèmi tí mo sọ fún yín jọ́kìdí àná sí àti wà tí pé àtòrítọ̀ àtijọ́ lọ kiri àtijọ́ lọ lù wá àtijọ́ tó kò jẹ́ kí n mọ ìdí mo tẹ̀lé sọ sí yẹn ṣùgbọ́n èèyàn ní ìfẹ́ gbàdúrà fún ìrìn pọ̀lọ́ mú wá that's number one. Number two ni pé tó bá lọ sí ilé Ọlọ́run ìṣòro ló bá lọ síbẹ̀ jẹ́ kó mọ̀ ń bẹ̀ wọ́n máa sọ̀rọ̀ nípa nǹkan mi business báyìí business ṣé òun jẹ́ business man ẹ̀ tó fẹ́ lọ báyìí wọ́n take advantage yẹ. Another thing ni pé ṣe rí àwọn prophet mi wicked o ṣé ẹ gbọ́ ni èèyàn kan sọ̀rọ̀ ọ̀nà tí Ọlọ́run kan fún mi ní ìjẹrin ó lóun fẹ́ kọ́mẹ̀ntì ni tó lóun àdárúkọ tán fún mi ó ní nǹkan báyìí ló ṣe lára àwọn popular ránṣẹ́ Ọlọ́run tẹ́ gbogbo èèyàn mọ̀ ni o wọ́n lè fi ọmọ ẹ̀ búra mo wá sọ fún onítọ̀hún pé kí ló dé tí wọn náà ṣe nǹkan bá ní dáàdi kò lè yé yín ṣe ní tí ohun tó ti ń bá káàkiri láti ìgbà yẹn ọ̀rọ̀ ọdún méje rèé o tí mo gbàdúrà fún tọ̀hún níjọ́ kejì nìkan níyàn pò rárá rẹ̀ tó ìbá wa bá èmi Ọlọ́run kò ṣe ọdún àdúrà mo ti mọ ẹ̀yìn náà èmi ò tẹ́lẹ̀ kí ọ sọ̀rọ̀ máa ní máa ẹsẹ̀kẹsẹ̀ a máa sọ tó ń ṣe onítọ̀hún àbí ẹ̀kọ́ ni máa sọ tó ń ṣe onítọ̀hún fún máa sọ pé nǹkan báyìí ló máa ṣe èmi ò dẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wá ní kò lọ mú wá àti gbọ́dọ̀ ọjọ́ àwọn ọ̀rọ̀ pé tó fẹ́ fowó ra àdúrà ní àwọn ìfowó mọ́tò lọ́kọ̀dọ̀ náà torí kò kì í yé mi èmi wá ń wo ọ̀rọ̀ yẹn kò yé mi fúnra mi so èyí náà sọ kí ló fà á láì má fi ṣe bẹ́ẹ̀ ẹ dá mi lóhùn wá tóbi kí ló fà á. ìbéèrè ńlá ni ẹ mọ̀ pé àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn gangan ló lè sọ jù mo dẹ̀ mọ̀ pé wọ́n comment sí comment section. ìbéèrè náà lọ́rẹ̀ẹ́ sáwọn ẹ̀yin ò láwọn èèyàn tó máa sọ orúkọ bẹ́ẹ̀ fún yín rí ni. oríṣiríṣi làwọn kẹ́kẹ́ kó súnmọ́ ike. ṣé ẹ̀ máa fúnra wọn ló lè ṣàlàyé délẹ̀délẹ̀ wọn àti ìgbà èmi rí bá mi rí mi yọjú náà so. mo máa ń rò láti fẹ́ sọ fún yín ni pé ṣe rí ẹ má yẹ ká parọ́ fúnra wa ṣé ń bọ́ mi ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà ìlú tá a ti wáyé ìlú yẹn lé o ṣé mo tó ṣe rí bẹ́ẹ̀ ni pé ọ̀pẹ́rẹ́sọ̀ ti pọ̀ jù ọ̀rẹ́ mi ra mọ́tò èmi náà gbọ́dọ̀ rà ọ̀rẹ́ mi kọ́lé kejì lọ́wọ́ èmi náà gbọ́dọ̀ kọ́ ìrántí Ọlọ́run sọ yẹn o nítorí ẹ̀ bá kú sí ọ̀dọ̀ fẹ́ kú ni. so gbogbo kinní yẹn ni ò yí ọ̀pọ̀lọpọ̀ bí mi ṣe wà yìí mo máa ń sọ fún àwọn èèyàn mi ò lé kankan kọjá ìbàlẹ̀ ọkàn. ìbàlẹ̀ ọkàn. tẹ bá rí àwọn méèdì mi ẹ̀rí mi àní mi ò ju 40 yẹn máa ní mítà àti sọ́mà kó máa rí ibà máa wọ̀ bá kí ló fà mí lé anything kọ́kọ́ mi ṣáà ti balẹ̀ ọkọ lé ogún wàá kú yọkàn ọ̀rọ̀ làwọn tó mẹ́ẹ̀ẹ́dógún wàá kú yọkàn kó dẹ̀ ní bẹ́ẹ̀tì àmú nǹkan wá sílé ayé ànímú nǹkan lọ káwá wọ orí ọ̀rọ̀ yìí dé ẹ̀yin èèyàn mi oògùn wà o oògùn gidi èpè àfọ̀ṣẹ àṣàsí òǹdè àgádágbò mi ò la fẹ́ kà ń bẹ̀ ṣùgbọ́n tí bá ní kí n máa ṣàlàyé gbogbo kìíní fún yín kí lè fẹ́ ṣe sí ní tẹ fẹ́ ṣe sí ẹni gbọ́dọ̀ sọ fún kìíní òfin nílẹ̀ àfẹ́tì. ó dáa mo wá fẹ́ sọ̀gá kan ṣàmù pé lọ́pọ̀ ìgbà bíbélì náà sọ ó ní àwọn áńgẹ́lì òkùnkùn wọn máa sọra wọn di bíi áńgẹ́lì ìmọ́lẹ̀ àwọn míì wà lóye pé ẹ̀ẹ́nì tí ìfura àfọ̀ṣẹ gbẹtugbẹtu gbogbo oríṣiríṣi ẹni wọ́n ń lò olúgbòhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó dẹ̀ jẹ́ wípé lójijì wọ́n ti kọ́kọ́ máa farajọ pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n òjijì ni wọ́n á bẹ̀rẹ̀ sí kóṣẹ́ ti ẹni yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí lo àṣẹ lo gbogbo ẹ̀ fún ẹni yẹn báwo lèèyàn ó ṣe ṣe tí ó fi jàjàbọ́ tí àfọ̀ṣẹ kò fi níran. ọgọ́mọ̀ ìmọ̀ bèrè rọ̀ fọlọ́ yín pé ń bọ̀ lọ́dọ̀ ẹlẹ́bẹ̀kúta ẹni kí ló fà á tí mo fi ń béèrè ó ní rísì kankan ìtàn fún ẹ̀sán fíìmù àsán lẹ́nu ọdún Abẹ́òkúta làwọn fámìlì mọ́ mi bẹ́ẹ̀ sí ṣùgbọ́n wọn ò mọ̀ kí n máa ń yọ wá síbẹ̀ wá sí chọ́ọ̀chì kan mi ìforúkọ chọ́ọ̀chì aláṣẹ́rí ṣe rí àwa èèyàn àkì ṣe rí Yorùbá gbọ́n Yorùbá ní ìfura lóògùn àgbà kò ń ṣe pé ojú iná sọ ẹni tó bá fẹ́ dàgbà wà ní ìfura láyé ẹ̀ ṣe rí máa ń lọ sí chọ́ọ̀chì yẹn àti ọ̀rẹ́ mi
ọ̀rẹ́ mi tí mo sọ fún yẹn ó jù bá fẹ́ tó 15 or 20 ẹ̀sìn fíjì mi lọ taxi driver nígbà yẹn náà mi sì young a máa ń lọ sí church yẹn máa yọ wá láti Èkó Ọlọ́run máa gbé mi a máa lọ sí nàìjíríà ọmọ ọ̀rẹ́ mi yẹn ọmọ ẹ̀kọ́ àti wà nínú àwọn kwaya tó bá lọ sí church yẹn wọ́n máa rí oríṣiríṣi nǹkan inú máa wí máa yí lágbára o ṣé wàá rí lọ́jọ́ kan àwa lọ sí church nígbà máa dé báyìí ọmọ ọ̀rẹ́ mi yẹn tayọ oṣù báyìí ó dẹ̀ kú oṣù kejì adẹ̀ lọ́dá kejì wọ́n rí gbá wọ́n kú wájú òjíṣẹ́ Ọlọ́run gbogbo ló dẹ̀ wá. ṣe rí mo kọ́kọ́ jókòó nígbà mo délé mo á wò pé àwọn ṣe pọ́sibú gbogbo tá a ṣe mọ́jú yẹn ní mi ní parọ́ fún yín ẹnì kan sọ fún mi tí mo ṣe yára mi ń bẹ̀ ẹnì kan kò sọ fún mi ṣe rí tí ọgbẹ́ ìfura nìyẹn ìwọ́n ṣe pé sábà bí kò nìyẹn yára ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àti máa ń tètè trọ́ọ̀sì èèyàn jù àìjálẹ̀ wá pé Ọlọ́run pè èèyàn ẹ má tètè máa trọ́ọ̀sì bẹ́ẹ̀ ni ẹ má tètè máa trọ́ọ̀sì kí ẹ pé Bible ní believe in my prophet you shall prosper believe and trust kò ń ṣe the same o díẹ̀ wà lára wọn ṣe pé trust yìí sì là ń sọ ń pẹ́ àsọpa believe ó believe pé Ọlọ́run pè èèyàn kò wá ní kó trust ẹ̀ débi pé wàá wá commit ìgbésí ayé ẹ̀ lẹ́nu tó mọ̀ rí dáadáa tóbi yín sí ikọ́ nígbà tí ẹ tún sọ ẹ pè mí mo ní kí ló dé tó fi rí báyìí ó ní dáàdi ẹ lè blame mi ọkọ ti kú nù kíní yìí kíní kò lẹ́nu bá sáré wọn á take advantage ẹ. ṣé o gbé nígbà tó wà ṣọ́ọ̀ṣì báyìí gbogbo tí wọ́n ń jẹ ńlé gbogbo tó ń mú ńlé gbogbo tó ń ṣe gbà gbogbo ẹ̀ náà máa tébù wọ́n ń ṣayé bẹ́ẹ̀ yẹn and láti wà very careful. ṣe rí tí òògùn fi lè ṣe lára kìrìsìtẹ́nì kankan ni pé kí kìrìsìtẹ́nì yẹn kó di òpó Ọlọ́run mú gidigidi kí pé one leg outside one leg inside ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ kìrìsìtẹ́nì òdodo make sure pé o wá Ọlọ́run láàyè ara ẹ̀ o wá Ọlọ́run thank God for Google go to Google who is God how can I close to God Bible yìí á lọ rẹpẹtẹ má kọjú pèsè ní kakínní yẹn tó bá lọ sí church tó bá ń preach in church ìyẹn wá dàbí gbà pé òun rí extra bẹ́ẹ̀ kọjá pé ní wọ́n ti sọ church nìkan ló máa tẹ̀lé ìwé òní karábù fúnra ẹ̀ wọ́n á take advantage èèyàn oògùn á wọlé síyàn lára ṣe rí àwọn oògùn tẹ́ ń wòye mo ṣe bá ń sọ̀rọ̀ ọ̀dà tóbi ọ̀fà ń lọ káàkiri o bẹ́ẹ̀ ṣe ń wo ọ̀fà ó ń lọ kiri ta ló fà ọ́ ní bá ẹni tí Ọlọ́run wà lára ẹni ta ló tó wà lára ẹ ẹni tẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run gbé inú ẹ̀ ẹni tẹ́ pé kò sí ìkọ́ ọ̀bàjẹ́ ẹgbẹ́ àtẹ́ pé ó ń pèrè ní kìrìsìtẹ́nì manis Ọlọ́run ò fẹ́ o ọdún kẹrin tí ò ti kọ́ lómi mọ́ rí ó dẹ̀ mọ̀ pípín ní ọ̀dá o so tí wọ́n ti ní property dẹ́fù lára oògùn á wọlé sí ọ̀ lára o ọfà á wọlé sí ọ̀ lára o ṣùgbọ́n wọ́n di pé gbogbo nǹkan bẹ́ẹ̀ tẹ́rí ẹ̀yẹ́ sọ nígbà fún yín consent wọn kì í ṣe ẹ̀wọ̀n èèyàn tó ń ṣẹ̀mí ni àwọn méjì tí wọ́n á ní tẹ̀ burú jù ẹ̀mí àgbàdo àfọ̀tọ́ báyìí ó lọ nìyẹn o tó wá di pé oníṣòwò mi àti máa padà wá irú èmi yìí sì last week ó máa kàn pè mí mo ti bá a sọ̀rọ̀ pé ní ọdún kan rẹ̀ ọkọ̀ ẹ̀ bá fi lélẹ̀ fún àtàwọn ọmọ ara ọmọ ò bá yá kọ́bọ̀ sí lọ́wọ́ ẹ̀ ló bá pè mí ẹ bá ṣe sòwò dáadé ẹjọ́ ní ọjọ́ yẹn 110,000 ní mo ná ìyá mi bẹ̀ sí ní sọ̀rọ̀ kí ni mo ní nọ bí kí wọ́n ti ẹ̀ ṣe nìyẹn ìránṣẹ́ Ọlọ́run lè mí jẹ́ kí n tọ́jú ọmọ yìí ṣe nítorí ti torí ọmọ yẹn mo ṣe ṣe ṣùgbọ́n tẹ bá wo dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run wọn lè fún yàn ní kọ́bọ̀ bí kò máa mú wa kò dẹ̀ dáa lágbára tó wọ̀ nínú olóró fi rà á kí lẹ́rí. wọ́n láwọn sì ń gun jẹ́ẹ̀tì. jẹ́ẹ̀tì nìkan ni ẹ̀ ń sọ àwọn tó máa dá skúlù àti akọ́ ọmọ yóò lọ́bẹ̀. wọ́n tẹ̀sán wọ́n máa ń sẹ̀dí ẹ̀ sí mi lórí íńtánẹ́ẹ̀tì àwọn ọ̀rẹ́ mi máa ń sẹ̀dí ẹ̀ sí mi akọ̀ máa wo makọ̀ òwú makọ̀ fojú kọ́ wọn láìsẹ̀ wọ́n máa ń sẹ̀dí ẹ̀ sí mi tó bá wò dáadáa ṣé bá ṣe bálẹ̀ ayé nìyẹn bẹ́ẹ̀ kọ́ mo sọ̀rọ̀ kan fún yín lọ́jọ́ yẹn nígbà tí àwa dàgbà tá bá ń lọ sí Àbújá tá bá ń lọ sí ilẹ̀ Yíbò alẹ́ la máa ń wọ mọ́tò náà ṣáà lè wọ́ mọ́ sí ni tá bá fẹ́ ṣe pàtí aago kan òbí la máa ń bẹ̀rẹ̀ aago 12 ṣáà lè ṣe mọ́ sí ni kí ló fà gbogbo ra ọkọ̀ báyìí ni ọ̀pẹ́sọ̀ ti pọ̀ jù. ẹ ṣe olótú. ẹ ṣeun ẹ fáwọn èèyàn lámọ̀ràn o kẹ̀sì pé nọ́mbà yín orúkọ yín fáwọn èèyàn. ẹ̀yin ẹ̀gbọ́n mi nínú Olúwa ẹ̀yin àbúrò ẹ̀yin bàbá ẹ̀yin ìyá orúkọ tèmi ni Prophet Femi Wahab ọmọ yín ni mo jẹ́ èmi ò jìnnà sẹ́ni kankan kí anybody má kí má dùnà síra wa Ọlọ́run dá wa ká lè bá ara wa lọ́wọ́ ni àwọn tí máa gbà wá ni pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ńlá kọjá
kò sí ohun tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin. Yorùbá máa ń pa òwe kan, wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi ń pa ákùn pẹ̀lẹ́. Tí wọ́n bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe àwọ̀ èèyàn, wọ́n á lo àǹfààní ẹ̀ láti ṣe kíni láti fi kún ìṣòro èèyàn. Kò sí ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan tí kò ṣe ẹnìkan kan rí. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ ṣọ́ra fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ìkà, àwọn kókò, àwọn ẹbí Èlíṣà. Ẹ ṣọ́ra fún àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pé àmì òróró tí wọ́n láti bá di ọlọ́rọ̀ ló wà fún, kí láti máa gbàyàn là. Mi ò bára mi lé ń bíbá ìgbọ́kàn ń ṣàlàyé fún gbogbo èèyàn nítorí gbogbo ẹ̀kọ́ lọ́rùn máa rí tán, ṣùgbọ́n ẹ máa fi ọgbọ́n ṣe nǹkan tí ẹ bá ń ṣe. Òní Bible sọ pé wisdom is a principal things. Ògùn wà, agbára wà, ìránṣẹ́ Ọlọ́run mi tó ń ṣe ògùn wà, ṣùgbọ́n èyí tó fi lè bọ́ lọ́wọ́ wọn ni pé máa fi ọgbọ́n ṣe. Ẹranko tó bá pẹ́ nínú igbó, ọgbọ́n ló fi ṣe o. Tí ò bá gbọ́n á dọ̀bẹ̀. So mi sọ bí bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe nọ́mbà mi ẹ máa rí lórí òpó, ẹ máa tuntun pè fún yín +698 +34 bó ṣe jẹ́ nìyẹn. Kí n tó gbàgbé, ẹ má bínú, kí n tó gbàgbé, tí ẹ bá fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run báyìí, ìtìgbéyàwó ni o, ti spiritual ni o, tó máa kọ́ ilé ẹ̀kọ́ gbèsè ayé ni o, ẹ lọ sí Believers Citadel TV ní YouTube, ẹ lọ sí Prophet Femi Wahab ní Facebook, ẹ máa rí oríṣiríṣi more than 400 video tó máa help yín láti mọ bẹ́ẹ̀ máa gbé ìgbésí ayé. Kò ń ṣe pé dandan ní ká ẹ pè mí, tó bá wù láti pè mí ni, ṣùgbọ́n mo wá sí ibẹ̀ láti jẹ́ káwọn èèyàn kò nínú ìdè oríṣiríṣi tẹ́yà àwọn ọ̀nà tí wọ́n fi dè wọ́n ní o, táwọn fi dè òbí kọ́. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má bínú olóòtú fún ọ̀pá ọ̀rọ̀ mọ́ ilé mi. Ẹ ṣeun. Mo á fẹ́ kẹ́ dárúkọ àwọn ibi tí ilé ìjọsìn wà. Lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní Madrid. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní Spain. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, Nàìjíríà ni Olúwa pè wá sí ní ìpínlẹ̀ Èkó. A ṣe ń ṣe ètò ẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n kò gbàtígbà tẹ́ pè wá. Bible ní he sent his word and healed them. Gbogbo àwọn tí mò ń ṣàlàyé fún ilé ẹ̀kan orí fóònù ti gbàdúrà fún wọn torí ìgbàlà tiwa náà ní ìṣòro ṣe ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣe púpọ̀ o Prophet Femi Wahab fún àwọn àlàyé tí ẹ ṣe. Ẹ̀yin èèyàn wa kò ní jù báyìí lọ ti dédé àsìkò yìí. Ẹ lọ sí comment section kẹ́ jẹ́ ká mèrò tiyín náà, kẹ́sì tó bá share fídíò yìí fáwọn ẹlòmíì o, kó lọ káàkiri. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí, mo mọ̀ pé tí wo lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ. Ó yá o, ẹ máa share fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ. ẹ má ì tí ì gbé kúrò, mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín. Gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀. Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate. Kí n tó sọ àwọn nǹkan náà, Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Wọ́n ń talé ralẹ̀ ralé bánikọ́lé ṣètò ìkọ́lé, kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn. Ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò, wọ́n sì lóòótọ́. Ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, Ogun State. Àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé. Ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí. Bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni discount ṣe wà sí. Bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan. Bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan. 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan. 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan. 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan. 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan. 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan. Ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀, ní báyìí 500,000. Ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀, 600,000 naira ní báyìí. Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀, 500,000 naira ní báyìí. Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀, 500,000 naira ní báyìí. Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀, 750,000 ní báyìí. Ìjẹ̀bú Òde 900,000 naira ní tẹ́lẹ̀, 600,000 naira ní báyìí. Ṣìmáwá 3.8 million naira ní báyìí. Ilẹ̀ tó wà ní Ìṣàrà, Ṣàpàdé, Àtànwódé. Àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o. Ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní. Láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní. Láti Mòwe 20 minutes drive. Láti Abẹ́òkúta 30 minutes drive. Ṣàgámù 20 minutes drive. Ìyẹn fi hàn
pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀. Láti kàn sí iléeṣẹ́ Alisnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604. Alisnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Sọpọ̀ jùlọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel Salomon òun ni ẹ máa wò.